Olódùmarè ọba ọ̀run ọba rẹ̀, ọba lánàá, ọba lẹ́ni, ọba títí ayé àìnípẹ̀kun. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nípa liver Odiese. Ọ̀rọ̀ eléyìí tí ń já ìrànràn lórí afẹ́fẹ́ ní ìpínlẹ̀ Enugu. Mo jókòó, mo ronú, mo tiẹ̀ wá wòye pé ṣé àwa tá a jẹ́ babaláwo, ṣé a mọ Ògún ni? Ìjẹ́ babaláwo ni mò ń sọ o, mi ò sọ oníṣègùn. Torí pé àwọn ìrìn àjò kan bẹ tá a ti kó pọ̀, a ti kó lúrú pọ̀ mọ́ lúrú, a ti kó lúrú pọ̀ mọ́ lúrú. Nígbà tí wọ́n bá ní herbalist, a ní babaláwo. Bẹ́ẹ̀ sì ni níjọ́ mo ti délé ayé mi ò fẹ́ rí n tí ń jẹ́ babaláwo, babaláwo tó gbọ́fá tó jẹ́ babaláwo tásìrí ẹ̀ túrí tàbí tọwọ́ tẹ̀rí tí bá ń bẹ màá fi léde gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ lèyí o, gbogbo à ń pa ní sowó, aláboyún ni, kò tiẹ̀ lóyún ni, ọmọléèwé ni, ọ̀dọ́ ni, arúgbó ni. Níbo ni ẹ ti máa ráwọn oògùn yẹn ná? Torí pé mo ti ṣe prógámù rí tí mo ní kò sí tí ń jẹ́ oògùn owó, but mo wà confused láwọn àyè kan lórí tí ń jẹ́ oògùn owó. Mo wá rí i pé gbogbo ẹni tó bá fẹ́ ṣoògùn owó ẹgbẹ́ ni wọ́n máa ń ní. Ẹgbẹ́ tí wọ́n bá ní tí wọ́n bá kóra wọn jọ yìí, eléyìí ni wọ́n fi máa ṣàṣírí ìrìn àjò láàrin wọn. Liver Odiese. So náà kì í tún jẹ́ ìdè play ìdè so. Tí wọ́n bá nísàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbin, ẹ̀gbin èyí papọ̀ jù. Kí ló dé? Ìwọ nìkan tí wọ́n ń bá a dúró òkú ènìyàn tó báyìí nínú ilé rẹ̀. Tó bá wá jẹ́ pé gbogbo ayé ló bá wá fẹ́ lówó, mélòó lèèyàn tí ó kù láyé gan? Nígbà tí wọ́n bá lo èèyàn 30, ẹlòmíràn lo èèyàn 30, àwa pín bá ń lọ́gbọ̀n, mélòó lèèyàn tí ó kù láyé? Àwọn àyè kan bẹ tó ti gbé ọmọ dání, òsúre fọmọ, ó dẹ̀ ń pọmọ ọlọ́mọ. Aláwọ̀ ògùn tí wọ́n máa ń ṣe yẹn, níbo ni ẹ ti máa ń rí? Sá sọ pé àwọn tí wọ́n kọ́ àwọn tí wọ́n jẹ́ babaláwo, sáà ni wọn lẹ́kọ̀ọ́ ni? Ohun tí mo fẹ́ mú jáde náà rẹ̀ tí mo fi ń sọ ni pé babaláwo kì í ṣe lárákùnrin yẹn o. Torí pé àwọn kan ń bẹ tó jẹ́ pé n tí wọ́n fi léde ni wọ́n sọ̀rọ̀ pé ògbóǹtarìgì babaláwo. Káti ẹ̀ wálẹ̀ lọ́pọlọ òwe, lọ́pọlọ ìmọ̀, ṣé ẹ̀tàn lọ́pọlọ làákàyè ni? Ẹ lọ gọ́gù bẹ́ẹ̀ bá mọ̀, ẹ lọ wò pé kí ni tí ń jẹ́ herbalist. Àti pé bẹ́ẹ̀ tiẹ̀ wá tiẹ̀ mọ́ gan, mélòó nú ilé babaláwo lẹ rí báhùn? Ẹ gbogbo tí wọ́n kójọ lẹ̀. Kọ̀jọ̀dọ̀ tí kọ̀jọ̀ rẹ̀ gbè, ilé babaláwo ìrí báhùn. Ọ̀pọ̀lọpọ̀ nú ilé tí wọ́n fi sórí ayélujára, ewé rèé, kinní kan rèé, ilé oníṣègùn lọ́pọ̀ bẹ́ẹ̀. Nítorí pé ilé oníṣègùn, ibẹ̀ ewé yìí ọ̀dà, ewé yìí ó wúlò, ewé yìí ìjọ kan tí ó ṣe iní máa ń mẹ́rù oníṣègùn kúnlé. Ṣùgbọ́n bí èèyàn bá jẹ́ babaláwo, mélòó lóògùn táwo ń ṣe? Ká dáfá, ká rúbọ, ká ṣètùtù, ká ṣèpèsè, ọ̀tàn. Mélòó lè èròjà fá tá à ń ṣe? Ẹ jẹ́ ká ṣayé pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ wo bárakùnrin ṣe ń náwó, ẹ̀yin náà ẹ wò. Béèyàn bá jẹun, irọ́ tó bá yó tí ń pòkóló, ebi ó padà parú ẹni bẹ́ẹ̀ gbẹ̀yìn. Èèyàn jẹun yó, ìwọ̀n ń pòkóló, ebi ó pa á. Ẹ wo bí ṣe ń náwó. Gbogbo ẹni tó bá rélè lójú gbangba ayé, tó bá pàdé lójú òde, wọ́n lé èèyàn tán. Ilé ayé náà mo ti ṣètò rí tí mo ní kò sí ń tọ́ láhun tó ju ayé lọ. Ilé tọ́kọ̀hún ayé ọgbà, mọ́tò tó ní ayé ọgbà, aya tó fẹ́ ayé ọgbà, ọmọ tó bí ayé ọgbà lọ́rẹ̀. Gbogbo ẹ̀ pátá padà fi sáyé ni. Ẹ jẹ́ ká sáyé pẹ̀lẹ́pẹ̀lẹ́, gbogbo ń tọ́ bá ti yá ju ẹsẹ̀ lọ ewu ni. Kí là ń bá ká? Kí ni ń jó wa lọ́wọ́ tá a fi jólẹ̀ ẹlẹ̀? Liver Odiese, káre o, wúre. Ọ̀pọ̀ ọmọlé ẹ̀kọ́, ọmọlé ìwé yẹn wọ́n gbéra jọ, bóyá lé ní àbánà, wọ́n kóra wọn jọ, wọ́n lọ síwájú ilé ẹ̀, wọ́n lọ rèé ṣépè
ó fi tiẹ̀ kó bára rẹ ó tún fi kó bá àwọn ìrandíran rẹ torí pé bẹ́ẹ̀ bá jalè lẹ́ẹ̀kan tó bá dá sọ ọ̀pọ̀lọpọ̀ àrùn tó bá dáborí aṣọ olè náà ló sì dábora kí ló ń wá ká kí ló sún ọ débẹ̀ ń tó bá jẹ́ pé owó ìní kì í bá jẹ́ kéèyàn parun láyé ni tàbẹ́ni tó bá lówó ìní mọ́ sọ̀yàn dolóko láyé ni ó yẹ kí Abíọ́lá ó yẹ kí ìpínta yóò pín fún un nínú ayé ó yẹ kó ti ju ti Dangote lọ Abíọ́lá tó lówó débi pé ìwé yòówù tó bá rí ní ọkọ̀ chẹ́ẹ̀kì sí ní ọ̀sáìn á ní mo lọ sí báǹkì wọ́n fún ọ lówó mélòó lówó ló lè ṣerú ẹ̀bí tá a bá yé dé ìwé tó bá rí ẹ̀yàwó tíṣù pépà yẹn tó bá rí tó bá fi lè sáìn rẹ̀ pé ọ̀yá mú lọ síbẹ̀ ó lè mú ní wọ́n fún ọ wọ́n sì fún yàn lówó síbẹ̀síbẹ̀ náà wá ń kọ́ ṣé àárọ̀ máa Abíọ́lá tó jìyà bí wọ́n bá ní Aláàfin òní bí ni ká máa wá ọlọ́ọ̀lọ́lá kiri ẹ gbọ́rọ̀ ọba Aláàfin òní bí ni ká máa wá ọlọ́ọ̀lọ́lá kiri ọba yóò ní bí ni kéèyàn lọ rèé sàṣìgbà ìjẹ́nu inú ọmọ ọba Aláàfin Ọ̀yọ́ ṣé ààrẹ tí ń tọrọ jẹ àti rọmọ ọba tó dẹrú rí a sì rí wọ̀fà tó yí padà tó sì dọba liver Odiese torí ẹyẹ tó kú kọ́ la fi ń sọ̀rọ̀ nítorí ètò àtọ̀pá ni o gbogbo ìwọ tó bá wá ń ronú tí wọ́n náà ń rò pé ó fẹ́ dà bẹ́ẹ̀ Ọ̀rúnmìlà okú àtò ó fi yé wa pé bá a bá rẹ̀ èèyàn yálà àmọ́ tàbá àmọ́ ká má fọ́ lé ènìyàn tọrọ pé mo fẹ́ dàbí lágbájá ìdí àtàgò nífà tí ń bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé bí ọmọ ní kurun tí wọ́n dífọ̀ fún ọ̀rọ̀ lápá kan ọ̀tún ọ̀rọ̀ lẹ́sẹ̀ kan òsì kò lè rà kò lè rìn gbogbo nǹkan ní ẹ ṣe fún síbẹ̀síbẹ̀ ọmọ yìí ò rìn ìyẹn àgbéjìmí ni wọ́n dífọ̀ fún kò lè rà kò lè rìn gbogbo nǹkan pátá láyé ni wọ́n ṣe nígbà tó yàn babaláwo tó dáfá fún wọn ni wọ́n gbé lọ sí gbódù kí wọ́n lọ rí tẹ̀dù fún wọ́n gbé dé gbódù àgbéjìmí ò rìn wọ́n gbé dénú gbódù àgbéjìmí ò rìn wọ́n ní káàrí bí mbolawo tó kù sí wọ́n ló kú òkè gẹ̀tì nílé Ọ̀rúnmìlà ilé baragiri ìlọ́gbọ́n wọ́n gbé àgbéjìmí débẹ̀ ìgbà tí wọ́n débẹ̀ Ọ̀rúnmìlà dáfá ni wọ́n ń sọ fún ìyá ọmọ òun ó ní ìyá ọlọ́mọ tó bí yìí ó ló ti fọmọ ìjẹ́jẹ́ o ìyá lẹ́jẹ̀ níbo lòun ti rẹ́jẹ̀ òun ò jẹ́jẹ́ kankan wọ́n ní ronú sí ìyá gbójú sókè ó wọlẹ̀ ó ní ó lòun rántí wọ́n ní kí ni ìrántí yẹn ìwọ Ọ̀rúnmìlà ó lòun ré kọjá lọ ó nígbà náà lòun ń bẹ nínú oyún ọmọ yìí òun wá ń sọ lọ́jọ́ náà òun sọ pé oyún inú tí sì ń bẹ nínú òun yìí ó ní kó sì yà bí Ọ̀rúnmìlà ti ń lọ yìí níbi títí ń sọ títí ń fàṣẹ Ọlọ́run ọba sì ń gbọ́ ń sì mú sẹ́bẹ̀ pọ́nmọ́ wọn yà bí Ọ̀rúnmìlà wọ́n wá bímọ ọmọ tí wọ́n bí tí wọ́n ò ṣẹ̀ṣẹ̀ ń táyé ẹ̀ ọmọ tí wọ́n bí tí wọ́n ò sóru ẹ̀ ìjẹ́ gbogbo ìrìn àjò tọ́rùnmìlà rìn tó fi débi tó dé sẹ́ni wọ́n rìn lórí ọmọ tí ìyá ń tọrọ pé kọ́mọ òun kọ́ dàbí Ọ̀rúnmìlà bọ́ ọba rẹ lówó tó ọba rẹ látọ̀ ọba rí bọ̀rọ̀ kìíní ìlú tí bá ń lọ tí ń bọ̀ tó ọba ń fọlá àti ẹ̀ tọrọ ṣé gbogbo ohun tó ṣe nígbésẹ̀ kó tó di pé débi tó dé sẹ́ni wọ́n náà ó ṣe ẹ já kíyèsára ẹ mọ̀jà ṣe bẹ́ẹ̀ mọ́ Ọ̀rúnmìlà jẹ́ kó yà pé èèwọ̀ ni nínú tí ọ̀dá ni ká máa fọlé ènìyàn tọrọ ìwọ náà yàn án mọ̀jì ọ̀rìọ́ ni ìtọ́ dàbí ìṣòro níwájú rẹ̀ ọwọ́ ni yọ̀ lọ o àbí ọmọ mo ti sọ lọ́pọ̀lọpọ̀ rìn àjò mo ní nǹkan méjìlá wá ṣe láyé Ọlọ́run ní ká wá mọ̀ yàtọ̀ láàrin tó dùn àti ntọ́kan méjèèjì láàmọ̀ọ́mọ̀ liver Odiese nítorí pé ó fẹ́ jọba ó fẹ́ jẹ́ number 1 iná lọ pààyàn tó pọ̀ tó báyìí sí rí ọwọ́ àdépọ̀ ọ̀hún ọ̀nà wàá dà tó fi ṣe dáadáa ọ̀nà dà tó fi fẹ́ ṣe dáadáa Ọ̀rúnmìlà ní bọ́lá bá ń tà ó ní kò sẹ́ni tí kì í wù bọ́ ọ bá náwó tó ń lọ tó ń gun kọ̀ táyé ń rí ọtí ń ṣe dànsá kátà èèyàn rèé bọ́lá bá ń tà kò sẹ́ni tí kì í wù ṣùgbọ́n bọ́lá bá ti dojú dé ìmọ̀ súni ni bẹ́ẹ̀ sì ni àkọ̀yìn sí ọ láṣẹ̀rẹ́ kì í rọ̀ ẹ kóra yín jọ wọ́n lẹ́ẹ̀ tóbi 12 níye ẹgbẹ́ apànìyàn lẹ́ ń ṣe kí ló dé èso ọ̀dàrà ọlẹ́ni tóun bá ń ṣe ó ní kì í mọ̀ ó ní tírú ẹni bẹ́ẹ̀ bá lówó nílé ó ní yóò sì máa wówó lówó ká ó ní tírú ẹni bẹ́ẹ̀ bá láya nílé ọláya ní ọmọ nílé títí tí ó sì fi kàgbákò àbí ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́
àwa táwa ń sọ àsọrénu tá à ń sọ pé àwọn babaláwo kan kò babaláwo àwọn babaláwo kan ní kíní kankan ní kíní ẹja stop ṣe bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti dàpọ̀ tó àfẹ́ mọ ìyanjútu rẹ̀ mọ́. Herbalist, pharmacy ìbílẹ̀ ní jẹ́bẹ̀. Tó bá jẹ́ pé òyìnbó ní bá ń kó bá wa ẹja sọnù. Babaláwo chief priest ni, Ifá priest ni. Ṣùgbọ́n kí ni àjọ mọ́ ti tọrọ wọn sọ pé herbalist ni, kì í ṣe bí ilé babaláwo ṣe máa ń rí nìyẹn. Ibo débẹ̀ rí, ibo ojú ayé ló ń ṣe, àbí? Àṣà ni sọ́jẹ̀ ká sojú tì mí. Ẹjẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹni tó bá ṣayé pẹ̀lẹ́, ayé ọ̀fẹ́sọ̀ sí òun náà. Kí là ń bá ká lórí ajé àmù ẹ̀? Ẹjẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, á tù á bà fún wa o, láṣẹ Èdùmàrè. Ire o.